Wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́pọ̀n gbẹgẹdẹ obìnrin lórí ètò tòní. Àwọn àgbà wọn bá lòwe pé mo ìsọlẹ̀ wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́pọ̀n. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n wò yìí. Orúkọ tèmi ni Ṣayọ̀ Fèyíṣìtàn Mọ́rákìyọ̀. Ṣayọ̀ Fèyíṣìtàn Mọ́rákìyọ̀. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ ni. Ibi tí mo ti wá pọ̀ ọmọ Abẹ́òkúta, ọmọ Ìbàdàn, Ẹ̀gbá Ìbàdàn, ọmọ Tógò. Ẹ̀tàn mọ́ Abẹ́òkúta, ẹ̀tàn mọ́ Ìbàdàn, ẹ̀tàn tàn mọ́ Tógò lọ́nà owó ló ṣe jẹ́. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ọ̀rọ̀ pọ̀ níwèé kọ̀ọ̀kan. Fún wa díẹ̀ náà ká gbọ́. Bàbá tó bí mi lọ́mọ ìlú Abẹ́òkúta ló ti ṣẹ̀ wá. Abẹ́òkúta ló ti ṣẹ̀ wá. Ṣùgbọ́n Ìbàdàn ni wọ́n tẹ̀dó sí. Ìbàdàn ni wọ́n tẹ̀dó sí. Ìyá tó bí mi lọ́mọ ìlú Ọ̀fadà ni wọ́n ti ṣẹ̀ wá. Ní Tógò àbí? Ẹ lè sọ èdè Tógò náà kékeré. Ṣé ẹ lè sọ díẹ̀ lẹ́nu kí àwọn ọ̀dọ́ díẹ̀? No. Ẹ lè sọ ọ̀dà. tó iṣẹ́ wo ni ẹ ṣe kí ni àwọn ọmọ yìí sí? Iṣẹ́ tí mò ń ṣe pọ̀, mò ń pack pure water. I have a pure water bottling company. Oníṣòwò pàtàkì nìyí nínú káràkátà. Ẹ tún nílé iṣẹ́ tí wọ́n ti ń ṣe omi. Ọ̀dà yàtọ̀ sí ìyẹn, kí ni nǹkan tí wọ́n tún kí ni nǹkan tí ẹ tún ṣe? I'm into bakery, I'm into logistics as well. Ọ̀dà eléèbó ni àwọn fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀ ń wò wá nílé. Àwọn àgbìyànjú láti ní ká sọ èdè abínibí náà díẹ̀díẹ̀. So ẹ mọ́ bínú ẹ bá wa gbà bẹ́ẹ̀ náà. My Sweet FM la wà nílùú London pẹ̀lú arábìnrin Fèyíṣìtàn. Òṣèré orí ìtàgé ni wọ́n, ibi tí mò ń retí pé kán mú ẹnu lọ náà nìyẹn. Òṣèré orí ìtàgé nìyẹn àbí? Ó tó bí ọdún bíi mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Ó ti tó bí ọdún 5. Ọdún 5 sẹ́yìn tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ó ti tó ṣé ẹ ti ṣe àfihàn nínú àwọn sinimá díẹ̀díẹ̀ àbí? Bẹ́ẹ̀ni sá. Ẹ ti ṣe. Èyí tó ń gbóná fẹlifẹli báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ta ló ṣe àti wípé kí ni àkọlé rẹ̀? Ìtànà Ajé. Ìtànà Ajé láti ọwọ́ ẹ sọ fáwọn èèyàn wa. Mi fúnra lára mi, ìyẹn ni àkọjá ewé mi nínú production. That's my first. Ó ń bọ̀ lọ́nà kíákíá láìpẹ́. Èmi àti director mi, ọ̀gá mi, Akeem, àwọn ni àjọ fọwọ́sowọ́pọ̀ gbé sí ìmọ̀ràn. Ẹ jẹ́ ká mẹ́rin lọ sórí sinimá náà Ìtànà Ajé àbí? Àkọlé Ìtànà Ajé náà níbo ló ti wá? Mo lè sọ wípé inspiration mi, mo dẹ̀ lè sọ wípé ó papọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀gá àti àwọn òṣìṣẹ́, torí mo ti ní ìrírí tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Ẹ ní ìrírí lọ́pọ̀lọpọ̀ láwọn òṣìṣẹ́ wọn ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ nínú rẹ̀? Ẹ̀yin sáré yàn nìkan bóyá bíi láàrin ìṣẹ́jú méjì, kí ni nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá náà fáwọn? Ọgbọ́n wo ló kọ́ wa? Ó kọ́ wa pé kí àwa ọ̀gá ká máa mọ̀ pé kò ń ṣe mímọ̀ ṣe wa nìkan ni a ṣe ń gbòòrò nílé iṣẹ́ wa. Wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù dórí. It's a collective work that we do in the company to bring up the success of the company. Kò sí èèyàn kan ò kí ń jáwádé. Èmi ni mo nílé iṣẹ́, èmi ni mo ń ṣe, èmi ló ń rọ̀ bí òjò, ló ń dábí, kò sí nǹkan tó jọ. Dàbí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe. Tí àwọn subordinate tó o bá manage wọn dáadáa, tó o bá carry wọn along pẹ̀lú ẹ, kò sí nǹkan tó fẹ́ dì. You cannot do it alone. Bẹ́ẹ̀ gbogbo wọn tẹ̀ papọ̀ nínú sinimá Ìtànà Ajé náà. Àwọn àgbà òṣèré ńlá làwọn ló kópa ń bẹ̀.
àwọn bíi ẹ̀gbọ́n mi Ricardo Agbo, àwọn bíi ìyá mi Jùmọ̀kẹ́ George, ìyá mi Jọkẹ́ Múyìwá, àwọn bàbá mi Àìnábò, àwọn bàbá mi Ibrahim Ọláyíwọlá, àwọn ẹ̀gbọ́n mi Ọmọlójú àti director mi Mr. King Fẹ́mi Adéníyì. Ìgbà wọn ni káwọn èèyàn máa retí sinimá náà? Láìpẹ́ kọ́kọ́ ká tó rí ọ̀sẹ̀ mẹ́fà sísìn. Ọ̀sẹ̀ mẹ́fà ó yẹ kó jáde. Ó yẹ kó jáde káwọn èèyàn máa kàn wá. Agbọ́pẹ́ fẹ́ ṣe àwọn launch àti premier kìíní. Ṣé ẹ gbé bọ̀ wá sí London ní Amẹ́ríkà àbí àwọn? A gbọ́dọ̀ gbé dé ìlú London náà pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀gbọ́n mi Ọmọlójú. Ó ní àwọn kan tó jẹ́ wípé wọ́n ràn yín lọ́wọ́ nínú iṣẹ́ ìgbà tí ẹ ṣe. Ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ lo àkókò ìkẹfì dúpẹ́ lọ́wọ́ wọn lórí ètò. Mo fẹ́ dúpẹ́ gidi gan-an lọ́wọ́ igi lẹ́yìn ọgbà mi. Tí ò jẹ́ kí ọgbà wó. Tí ò jẹ́ kí ọgbà wó. Tèmítọ́pẹ́ Morákìyọ̀. Lẹ́yìn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gágun wa Ahmed Ọ̀jẹ́lábí. Ó dàgbà àwọn náà kò bá ń bẹ̀ àgbẹ̀. Wọ́n kópa nínú. Báwo ni wọ́n? Àwọn ni ọ̀gá ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá nínú sinimá náà. Then mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi Prince Akínyẹmí. Mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọmọlójú ẹ̀gbọ́n mi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì mí tán gbárùkù tì mí. Wọ́n pọ̀ mi ò lè dárúkọ wọn tán. Ó dà fún ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa nílé orí ètò ọ̀rọ̀ ṣì ti là wà láti Paisuna 7.5 FM nílùú London. Èmi àti arábìnrin Fèyíṣètàn Mọ́rákìyàn ni àtijọ́ wà lórí ètò láti bí ìṣẹ́jú bíi mẹ́wàá sẹ́yìn tá a ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Kó tó bá lọ lórí ètò yìí, àwọn àdójúkọ wo ló wà gẹ́gẹ́ bí ẹ ti bá pàdé nínú iṣẹ́ yìí? Àwọn àdójúkọ tó wà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé Olúwa jẹ́ ká lè pápá ẹ̀ kò ju agbára lọ. Ṣé mọ̀ kò sí béèyàn ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tí kò ní fìyàn, kò sí bó ṣe lè wà equipped or informed tó ó sì máa ṣe ẹ́ bákan bákan. So bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé gbogbo ẹ̀ Olúwa bá wa kápá ẹ̀. Olúwa kápá ẹ̀.